tó ọlọ́run Elédùmarè ọba ògóògo ọba àjíkí ọba àjígẹ̀ ọba afẹ́nifẹ́re ọba àjùwà pé agbẹnimọ́dẹ́yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn Elédùmarè adúpẹ́ o pé o kà wá yẹ lénìí o jí ká wà lórí ilẹ̀ alààyè olúwa ọpẹ́ ni fún ẹ. ìbà àwọn obìnrin àgbààgbà obìnrin abiyamọ náà àwọn obìnrin àwọn abiyamọ àwọn akáṣọ lérí mọ́rẹ̀rù obìnrin bámibámu tán yànyàn ìbà yín o ẹjọ́ ojú wa ṣe ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá ẹ má jẹ́ arógun pẹ́ ìtúká ẹ má jẹ́ àrí wàhálà ẹ má jẹ́ ilẹ̀ Yorùbá ó dàrú ẹ má jẹ́ àrí kò ṣe dáadáa nílẹ̀ Yorùbá o ẹ má jẹ́ kó gun àtẹ̀yìngbèrú kó jà wá nílẹ̀ Yorùbá ìbà yín. ìbà aláàlú ògiri òkò òbẹ́lẹ́kún tó ń kẹ́rù òbẹ́lẹ́kún ọba dásọ̀rọ̀ tí ò tó dáṣẹ́ ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣèjẹ́ onímẹ̀sùnmí láàárọ̀ yìí ń sùn fún ẹ̀bọ̀rọ̀ àtijẹ́ látọ̀ pa láàlú dọwọ́ rẹ̀ mọ́jẹ́lẹ̀ Yorùbá ó dàrú mọ́jẹ́ ó bàjẹ́ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ̀ afọkẹ́ rẹ̀ lápò òkà tó ti Yorùbá tí àwọn ọmọ ará yìí sọ di alápòore ilẹ̀ mọ́jà ṣe ọ̀tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà kẹ́gun ayé ogun alẹ́sẹ̀ mọ́jà jẹ̀sọ́fìn àwọn àgbàlagbà aṣọ àgbàlagbà mọ́jà tẹ aṣọ ọ̀kẹ́ ènìyàn mọ́jà tẹ o ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gbà Elédùmarè mọ́jà bá dá nǹkan papọ̀ ó dọwọ́ rẹ̀. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ insecurity tá a ti ń pariwo láti ijọ́ yìí ṣe é mọ̀ pé kò dáwọ́ dúró nípínlẹ̀ Kwara ìlú kan wà tán pè ní Òrò Àgọ́ pọ̀npọ̀n náà yan ṣẹlẹ̀ ń bẹ̀ láti ọdún 28 December ni wàhálà tá à ń wí ti ṣẹlẹ̀ ní Òrò Àgọ́ wàhálà tá à ń wí ilé ó tojú fún àwa gan tàjà amúlégbé ilẹ̀ Kwara ṣùgbọ́n ọ̀rọ̀ Kwara kò yé wa bí ti Kwara ṣe wá di lemọ́lemọ́ láì ṣe Mọ̀dúgùrí kò yé èèyàn láì ṣe Jos kò yé èèyàn wàhálà ìwà pọ̀ tó bẹ̀ gẹ́ tó jẹ́ pé bọ́ ṣe ń gbé kúkúrú bẹ́ẹ̀ náà ń gbé gíga náà ń gbé gúngùn bọ́ ṣe ń gbọ́kùnrin bẹ́ẹ̀ náà ń gbóbìnrin. ìyá kan wà ní captivity láti ọdún 28 December di wákàtí tá à ń sọ yìí wọn ò release ìyá yẹn wọn ò release ẹ̀. mo fẹ́ kẹ́ wo fọ́nrán ibi tí ìyá yẹn táwọn ọmọ ìyá yẹn ti kọ́kọ́ sọ̀rọ̀ kí ẹ kọ́kọ́ wò náà kí ẹ gbọ́n tí àwọn Fúlàní yẹn request lọ́wọ́ àwọn ọmọ ẹ wo táwọn ọmọ sọ nípa ìyá wọn. ẹ káàárọ̀ gbogbo ilé orúkọ tèmi ni Sẹ̀san. orúkọ tèmi ni Adéwùmí Tọ́pẹ́. orúkọ tèmi ni Adéwùmí Olúwatìmílẹ́yìn. orúkọ tèmi ni Adéwùmí Abọ́sẹ̀dé. èyí ni announcement a fẹ́ fi síta pé láti bí 16 days bí ọjọ́ mẹ́rìnlá báyìí ọjọ́ mẹ́rìndínlógún láti ń wá ìyá tó bí wa lọ́mọ ní on the 28th of December ó lọ sí ọjà kan tó ń pè ní Òrò Àgọ́ market láti lọ ra ọkà bàbà so wọn ò dẹ̀ wọkọ̀ èrò wọn chátà mọ́tò ni driver ló gbé wọn lọ so on their way coming ìgbà tó ń bọ̀ wá wọn ní pé wọn kidnap wọn ṣùgbọ́n àtúrà nọ́mbà wọn obìnrin yìí eléyìí tó jóbìnrin nínú wa ní onìkan ló ń gbélé pẹ̀lú ìyá yẹn ó tó bí aago 10 alẹ́ ó wà ní òun ò mọ̀ rí ìyá òun ò mọ̀ wọlé wá láti àárọ̀ tán ti láwọn lọ ra ọjà kí ló ṣẹlẹ̀ aṣáwò pé bóyá máa dé lọ́jọ́ yẹn títí sílẹ̀ fi sùn mọ́ káàmọ́ ọmọ yẹn pé kó lọ sọ pé tó bá dàrọ̀ la máa mọ solution sí ọ̀rọ̀ yẹn but to cut the story short a ti try gbogbo possible best wa láti rí ìyá yìí àti rí wọn up to now. Today is Monday 12
of January 2026 à ń rìkọ́nù fídíò báyìí láti lè jẹ́ kí gbogbo ayé mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. A dẹ̀ ti lọ sí state local government council láti report. A ti lọ sí police station. Wọ́n ti bá wa pè state capital. Wọ́n ti lọ sí state capital CID office. Wọ́n ti lọ sí headquarter. Àti pé àwọn DSS. Àti pé DSS àti kidnapping squad nílọrin ní Kwara State wọ́n ti involve. AIG ó ti involve lórí ọ̀rọ̀ yìí. Still yet àárín nǹkan kan lórí ẹ̀. Ọ̀rọ̀ yìí dẹ̀ jẹ́ nǹkan tó ń bà wá nínú jẹ́ because àárín ìyá yẹn pè mọ́ láti bí 5 days ago tá àti rí wọn communicate. Tẹ́lẹ̀ àti ẹ̀yin communicate tá à ń bá wọn negotiate. Èló lẹ fẹ́ gbà, èyí báyìí la rí, èyí báyìí la rí. A dẹ̀ bẹ̀ wọ́n sí 3 million. A pè wọ́n pé tọ̀ 3 million ti wà lẹ̀ ṣé ká gbé wá kàn jọ́ kán bá release ìyá yẹn. Ìyá yẹn ò dẹ̀ gbádùn, ìyá yẹn ò lera. Wọn ò ṣe anything. So láti bí ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún sí wọn àti ẹ̀rí wọn pè mọ́ bí bá tẹ̀ bá wọn negotiate àbá ní bá wọn negotiate àárí wọn pè mọ́. So ìjọba ò bá wa ṣe kankan sí up to now. No government. Wọn ò bá wa ṣe anything. Bá pè wọ́n gbà mí gan wọn ò ní gbé kọ̀ wá mọ́. Ó ti sú wa. Àmọ́ tá a lè ṣe la ṣe kéde síta pé kó jọ kí gbogbo ọmọ Nàìjíríà kan gbà wá o. Gbogbo ọmọ Nàìjíríà kan gbà wá o. Kwara State lílé ti ṣẹlẹ̀ o. Ní Òmù-àrán. Ẹ jọ̀ọ́ Kwara State ló ti ṣẹlẹ̀. Ọ̀nà Òràgán náà ti gbé yàn yẹn bọ̀ Òmù-àrán ló ń gbé. Ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ o. Gbogbo ọmọ Nàìjíríà ẹgbẹ́ kan náà ṣe sí ẹ ràn wá lọ́wọ́ wa àléyàn o. Ẹjọ́ abẹ́yìn ní afọlọ́run bá bẹ̀yìn. Ẹjọ́ ìyá yìí nìkan la ní láti kékeré wa ẹ dákun ìṣàánú wa ìrànlọ́wọ́ yìí la béèrè fún o. Ẹ ní sọkún ẹni tẹ́ nífẹ̀ẹ́ jù sí o. Ẹ dákun sí àní agbára ti sápá wa 3 million la lè rí adẹ̀ ti pè wọ́n ò gbá. Ẹ jọ̀ọ́ àti sọ fún ẹ pé 3 million wà nílẹ̀ náà ti pè gbẹ̀yìn. Ẹ jọ̀ọ́ ẹ wá lọ́wọ́ ọmọ Nàìjíríà. Òtútù yìí ti pọ̀ ju gbogbo ẹjọ́ afọlọ́run bá bẹ̀yìn ẹjọ́ ẹ̀ ní sọkún ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí o. Ẹjọ́ ọdún tuntun kò ní jẹ́ ọdún ìbànújẹ́ fún yín àfi ọlọ́run bá bẹ̀yìn o. Gọ́ọ̀mẹ̀ntì Kwara State gọ́ọ̀mẹ̀ntì ò sí kankan tá a rí ṣe o. Àti 16 days ilé àtọ́jọ́ tó ti ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní involve àwọn gọ́ọ̀mẹ̀ntì Kwara State gọ́ọ̀mẹ̀ntì kò sí kankan tá a ṣe tó ṣe sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí o. Ìyá wa ní ilá ẹjọ́ ìyá wa nìkan ló ń tọ́jú wa láti kékeré dàgbà ẹjọ́ afọlọ́run bá bẹ̀yìn ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Nígbà tó gòyìn bá dé ẹ̀mí yóò ní pín ẹjọ́ a nílò ìrànlọ́wọ́ yín ẹjọ́ bá gbà yá wa jáde pẹ̀lú wa ẹjọ́ ẹ bá wa ṣí ẹ dákun ẹjọ́ ẹjọ́ afọlọ́ọ̀bá ẹjọ́. Ọ̀rọ̀ lẹ́gbẹ́lẹ́ náà àwọn ọmọ ìyá yẹn tí wọ́n sọ yẹn láti ọdún 28 nìyá ò ti wálé mọ́ o. Ẹ wá request láwọn Fúlàní ń béèrè tí wọn ò rówó san fún wọn. Ẹ wá gbọ́ nǹkan tí àwọn Fúlàní gan fẹnu ara wọn sọ. Ìyá yẹn láti pe àwọn ọmọ ẹ̀ wípé 2.5 tẹ́sán pé wà ńlẹ̀ wọ́n láwọn ò fẹ́ tó fẹ́ pé káwọn ọmọ gbọ́ nǹkan táwọn Fúlàní fẹ́ sọ ẹ bá wọn sọ̀rọ̀. Fúlàní request fún 20 million lọ́wọ́ ẹni tí ń ṣe àjàpá níbo ló ti fẹ́ rí. Ẹni tí ń ṣòwò àjàpá owó kéèyàn rà àgbàdo ra èrè ra ọkà bàbà kó lọ tún tà níyà yẹn ń ṣe tí fi ń tẹ̀lé àwọn ọmọ ẹ̀ jẹ́jẹ́ kéèyàn wá pé kí irú ìyá yẹn lọ mú 20 million wá bo ni ó ti rí. Ẹ dẹ̀ jẹ́ kó mọ iye wa pé ẹ gbẹ̀mí ìyá yẹn tí ò bá rí 20 million ẹgbọ́n táwọn Fúlàní ẹgbọ́n bọ́n ṣe ń request owó lọ́wọ́ àwọn ọmọ yẹn. Hello. Wọ́n bá mi gbọ́ nǹkan tó ń sọ fún ọmọ bá mi sọ fún wọn. Hello. Hello. Ọmọ ìyá. Ìyá bàbá. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀. Lónìí ọ̀rọ̀ parí lọ́dọ̀ rẹ̀ báwo ni kí ni ó ṣe àti màmá rẹ̀? Èlò ni gangan ni ká wá gangan fún mu ti màmá wa. Èló ni o ti sọ fún ọ̀gá, èló ni o ti sọ fún ọ̀wá, báwo ni ó ṣe báyìí? A ti rí 2.5 báyìí, 2.5 million. 2
2 million 5 ká kéde ọ̀rọ̀ 2 million 5. Èló ni ká lónìí ga ẹ̀yàn pamọ́ mi rẹ̀ ọ́ pamọ́ mi rẹ̀. èló ni ká wá gangan lé èló ni ká wá. Yóò pamọ́ mi rẹ̀ lónìí. Èló ni ká wá èló. Lọ́dí ẹ̀ta lẹ́yìn náà. Èló. Nana mi yà mí gbẹdà gàdà. Èló. 20 million ni ó sọ lónìí kò sí ọ̀rọ̀ kankan 20 million. Tọ́ba ó fẹ́ mọ́ mi rẹ̀ tọ́ba kò ní fẹ́ fún àdánù bí. Èló. Ó ti fẹ́ kọ́ gbọ́ mi. Mo gbọ́ yín ẹjọ́ èló ni ká wá owó yẹn ti pọ̀jù àlè rówó yẹn. 20 million 20. Ẹ dákun ẹjọ́ a lè rí 20 ẹ dákun kò síbi dáadé fẹ́ rí 20 ẹ dákun jọ torí tọ́lọ́hún. Wùsọ̀rí ọ̀rọ̀ dákun kò sí níbi ṣé ẹni ọ̀jẹ̀ dákun ni àbí kí ni ọ̀fẹ́ fẹ́. Mo mọ̀ pé ṣé ọ̀fẹ́ yàrá rẹ̀ ni. rárá mo mọ̀ pé ẹ̀jẹ̀ dákun bọ́ jọ èló ni ká wá sí yẹn. 20 million kò sí nǹkan kalẹ̀ bí 20 million ṣé gbọ́ mi. Dákun jọ torí tọ́lọ́hún. Ṣé kí ni ọ̀fẹ́ fẹ́ báyìí ṣé kẹ̀ kọ̀ ṣé yẹn gidi ni ṣé bá ni agídí ni ìwọ. Ẹ jẹ́ ká wá pé kó pé 3 dákun. Hello? Kó pé 3. 3 kọ́ ọ̀rọ̀ 3 kọ́ mo fi ọlọ́bùra sọ́rí tọ́ba kò ní fẹ́ ẹ̀yà èmi ọ̀pá ẹ̀yà yìí tọ́ba kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi. Dákun òun náà ọ̀rọ̀ gidi náà mò ń sọ dákun jọ torí tọ́lọ́ dùwálà. Jọ́bẹ́lò lónìí ọgbẹ́ ó sọ fún báyìí ọgbẹ́ 2 million. Kẹ́sẹ̀ ọ̀rọ̀ 2 million kẹ́sẹ̀ 20 million náà rẹ̀. Tọ́ba ọ̀fẹ́ ìyá rẹ̀ 20 million ní kò ní tọ́ba kò ní fẹ́ lónìí ga ó túbú ìyá rẹ̀. Dákun jọ torí tọ́lọ́hún. Dákun jọ. Sọ́ọ́rì ọtí gbọ́ kí ni ẹni o ti sọ fún ọ. Bẹ́ẹ̀ mo gbọ́ gbogbo tó ń sọ fún mi dákun jọ. 3 ni a lè 3 ká wá 3 dákun. Dákun jọ. Dákun jọ. Jọ torí tọ́lọ́hún já wá 3 ká gba ìyá wa dákun. Jọ. Hello? Oh. Yes, ma. Ọ̀nà mi lẹ́gbàá gidi nígbà yẹn. Ẹgbà mi ò jẹ́ rí. Hello? Ṣé ṣé ọgbọ́n fẹ́ yẹ ẹ̀ka ìṣẹ́ ṣé ọgbọ́n? Mo kú ò. Ẹ jọ gbogbo èèyàn tó gbọ́ fọ́nrán ohun tí wọ́n gbà lẹ́nu àwọn Fúlàní tó ń takùrọ̀sọ pẹ̀lú àwọn ọmọ yìí. Ṣẹ́yìn náà gbọ́ ṣé ìdùnnú ni ìjọba dẹ̀ bẹ́ Kwara ẹ̀dẹ̀ gbogbogbò yẹn ẹ̀dẹ̀ jẹ́ káwọn Fúlàní ó gbàgbẹ́ bá àwọn èèyàn lọ́wọ́. Ìjọba òkè tẹ̀ ti tán àwọn ò ní nǹkan kan ṣe mọ́ pẹ̀lú aráàlú ẹ̀mí aráàlú ò jọ wọ́n lójú. Ẹ wo tí Fúlàní sọ orí ilẹ̀ Yorùbá dà. Ẹ gbọ́ tí ìyá yẹn sọ pé wọ́n máa ná oníṣẹ́ wọ́n dẹ̀ na ìyá yẹn àwọn ọmọ rẹ̀ dẹ̀ ń fi ti ara rẹ̀ wọ́n gbọ́. Ṣéjà owó o mọ̀ pé Nàìjíríà yẹn irú Nàìjíríà tó rí báyìí ò lè tò láíláí ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu màá tún sọ kankan lónìí Nàìjíríà ò lè tò kò sọ pé tẹ fẹ́ dá. Ta ni wọ́n nà ìyá rẹ̀ tó wà dákẹ́ tí ó rí ìrẹ̀ Fúlàní lọ́la tí ó bá sọ̀rẹ́? Kò sẹ́ni náà lábẹ́ ọ̀run kan na ìyá èèyàn kí yẹn máa ṣe yé gbogbo ojú tí ń wò mí ta ni wọ́n na ìyá rẹ̀ tó wà dáríjì Fúlàní tó bá dé Fúlàní lọ́la ẹ sọ fún mi ẹ sọ ẹni náà fún mi nínú àwọn tó wà níjọba ìta ni wọ́n na ìyá rẹ̀ tí ó máa fi ti gbọ́ yéèyé tí wọ́n máa fún ìyá rẹ̀ lọ́jọ́ kú tí ó wà rí Fúlàní lọ́la tó lóun fẹ́ bá ṣe. Torí gbogbo èyí tẹ́ ń sọ pé kí Nàìjíríà continue pẹ̀lú àwọn ọ̀ràn wọn wọ̀nyí ẹ̀yin ni kí a gbógun tì láti wákàtí lọ gbogbo àdúrà gbogbo bí tẹ́ bá máa wọ̀ gbogbo àwọn tí ń fẹ́ ìṣọ̀kan Nàìjíríà àwọn lọ tá a lẹ̀ yìí ìlú tá a wà yìí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí pẹ̀lú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí gbogbo ẹ̀dákẹ́dá tá a bá bí lábẹ́ obìnrin wọ́n fà bẹ́ gbé jáde ní o àbújá bá látọjú sánmà tí bá ń gbàdúrà pé kí Nàìjíríà ò mọ̀ tù ọ̀tá ilẹ̀ Yorùbá ni ọ̀tá wa ni
ẹ mú lọ́ta lónìí kẹ́dojú àdúrà yín kọbẹ̀ tó bá jẹ́ pé pèlè má máa ṣe ẹ máa fúnra ẹni bẹ́ẹ̀ lépè lójoojúmọ́ tẹ́ bá ti ń jí ta lẹni náà nù yín tí ó gbà kí wọ́n mú ìyá rẹ̀ kan so mọ́lẹ̀ bí ewúrẹ́ kí wọ́n wá máa nà lẹ́gba tí ó máa gbọ́ tí ìyá rẹ̀ máa ṣe yéèyé tí ó wà dáríjì Fúlàní lọ́la ẹ sọ fún mi ẹ sọ fún mi bàbá Bọ́lá rẹ̀ Tinubu ìlú yìí ti fèèlì Nàìjíríà ti fèèlì ọmọ ìlú yìí ìjọba orílẹ̀-èdè ti fèèlì àwọn ọmọ ìlú yìí kò sátúnṣe kankan ju pé gbogbo yẹn kẹlẹ jókòó kẹjókòó round the table kẹ split ìlú yìí kó kálukú máa bá tiẹ̀ lọ torí tó pé tí kì í bá ṣe pé àdúró lójú kan pé ojú kan tá a wà só rọrùn kẹkọ àwọn ìyá oníyàwó gbó kí wọ́n dẹ̀ máa sọ fún ọ kí ìyá wọn ké yéye kọ́mọdé wọn fi ti gbọ́ kó mọ́ lè gbogbo yẹn lọ láti lọ jà ń bẹ̀ ẹ̀dẹ̀ sọ fún mi kémi rí Fúlàní lọ́la kí n bá Fúlàní ṣe ẹ̀ ń sọ fún mi lọ́la pé irú Alhaji Atiku Abubakar yóò wá sílẹ̀ Yorùbá yóò máa campaign òun fẹ́ ṣe election Nàìjíríà ti fọ́ òkúta katapọ́ọ̀tù láfi yanjú ẹ̀ ilé ìta ń bá lọ yìí katapọ́ọ̀tù láfi yanjú ẹ̀ tá a bá tiẹ̀ níbọn à á lo katapọ́ọ̀tù à á wò fọ̀rọ̀ yá láyé ẹni tí ó bọ̀ sórí podium pé òun fẹ́ contest pé òun fẹ́ campaign fún wa nígbà tá a mú àwọn ìyá àwọn èèyàn wọn gbó tí wọ́n àwọn ọmọdé ń fetí ara wọn gbọ́ irú àwọn ọmọ wo lẹ́fẹ́ káwọn ọmọ yẹn ó yà fún léde lọ́la irú kílẹ̀ àwọn fẹ́ káwọn ọmọ yìí ó jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà lọ́la ẹni tí ń fi ti gbọ́ pé wọ́n ń na ìyá lọ́rẹ́ nínú igbó tó sì gbọ́ pé Fúlàní ló mú ìyá wọn gbó tí ń nà lọ́rẹ́ tí ń nà lọ́rẹ́ àfọ́màlẹ́yàn torí ẹ̀ la fi ń sọ gbogbo gbà gbogbo ẹ̀yin tẹ́ di ipò ńláńlá mú lórílẹ̀‐èdè yìí tẹ́ kẹyìn tẹ́ ketí ọ̀gbọ́n yín sẹ́yìn táwọn ọmọ ìlú ń sọ báwọn fẹ́ gbogbo yín pátá lẹ́jìrì sí ọmọ yín gbogbo yín pátá tọmọtọmọ tẹbi tara gbogbo bí tẹ́ ti tẹ̀ tẹ́ ti dá gbogbo ẹ̀rú lọ́lọ́run ò ní yáfẹ́ rẹ̀ fún yín gbogbo bá ń jẹ́ tọ́lọ́run ọba torí ẹ̀yin lẹ da omi àláfíà orílẹ̀‐èdè irú níbí ẹ̀yin lẹ dàrú dé ibi tó tá a bá dé lónìí à ń pariwo Fúlàní ẹ̀yin ṣètò sọ fún wa pé ọ̀rẹ́ wa ni wọ́n àjọ máa ṣe papọ̀ pé ẹnìkan ṣé àwọn tí ń sọ̀rọ̀ ṣé Yorùbá ni wọ́n ṣé Yorùbá ni wọ́n Fúlàní mú Yorùbá wọgbó nà lọ́rẹ́ ń sọ fún ọmọ pé èyí pa ìyá rẹ̀ tó o bá mú 20 million wá ẹ wá ní kírú ọmọ bẹ́ẹ̀ ó bá Nàìjíríà ṣe dáadáa lọ́la ẹ máa pẹ́ ti gbé ọjọ́ iwájú Nàìjíríà sọ́kàn everybody ẹ ti gbé nǹkan burúkú sí ọkàn everybody lórílẹ̀‐èdè yìí kò sẹ́nibọ́dì tó fojú rẹ̀ wòlú ìmọ̀ tí ó bá tó tí ó bá bàjẹ́ kó fọ́ká bí ó bá bàjẹ́ kó dàrú lẹ́fọ̀dì ń bá kiri kí lẹ fẹ́ kí irú àwọn bẹ́ẹ̀ irú àwọn ọmọ bẹ́ẹ̀ kí lẹ fẹ́ kí wọ́n yà ní society àwọn ọmọ tí Fúlàní mú ìyá wọn gbó tán tí wọ́n na ìyá wọn lọ́rẹ́ létí lójú wọn tí wọ́n fi ti ara wọn gbọ́ báyìí tí ìyá wọn ṣe yéèyé ìyá mọ̀ ni ẹ wá lórílẹ̀‐èdè yẹn ó ti tòrò tì ó ti tòrò tì bàbá Bọ́lá Ahmed Tinubu níbi tí orílẹ̀-èdè dé dúró kò sí kí Jésù sọ̀kalẹ̀ lọ́run kò lè rí yanjú níbi tí wọ́n bá dé. ẹ̀yin mọ̀ máa ń tẹ́fẹ́ dá sí i because bọ́ọ̀ wọ́n ṣe máa na ìyá èèyàn táwọn ọmọ wọn gbọ́ pé wọ́n ń na ìyá wọn lọ́wọ́ bóyá Yorùbá tí mò ń sọ ẹ̀ gbọ́ dáadáa torí gbogbo yín ò gbọ́ Yorùbá mọ́ bóyá Yorùbá tí mò ń sọ ẹ̀ gbọ́ kí wọ́n mú ìyá èèyàn kí wọ́n máa nà ní ọ̀rẹ́ kí ìyá wa máa ṣe yé nínú gbó kí Fúlàní ó máa sọ fún ọmọ pé yìí dùn ìyá rẹ lọ́rùn lónìí tó bá rí 20 million san kẹwàá ní rọmọ bẹ́ẹ̀ ó ṣe pẹ̀lú Fúlàní lọ́la ẹ̀sìn lájọjọ lórílẹ̀‐èdè yìí ni bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀ ń tan ìlú yìí ni ẹ̀ ń tàn wá ni especially ilẹ̀ Yorùbá ẹ̀ ń tàn wá ni inú ẹ̀tàn oko ẹ̀tàn la wà lọ́wọ́ yín oko ẹ̀tàn Yorùbá ti bọ́ sọ́wọ́ ẹ̀tàn inú ẹ̀ gbogbo Yorùbá pátá tó bá dúró pé Nàìjíríà ó unite ẹ̀ ń tanra yín ni wàhálà ẹ̀ ń tanra yín ni ṣé bẹ́ẹ̀ bí ń sọ tèmi ṣé bí kẹ̀kàn mi ṣùgbọ́n ti ká ẹnìkan tó wà lóye tí ìfẹ́ sí ara rẹ̀ gbọ́ pé ìyá wọn nà lọ́wọ́ tí ìyá rẹ̀ ṣe yé nínú igbó kódà kí ìyá rẹ̀ ó bọ́ lóko ẹrú yẹn kò lè yáfẹ́ rẹ̀ fún Fúlàní láíláí kò lè forí rẹ̀ jẹ Fúlàní láíláí èmi ò mọ̀ bó ṣe fẹ́ forí jì wọ́n ṣe ẹ fẹ́ gbé bílíọ̀nù fún ni yóò fi yáfẹ́ ẹni tó nà ìyá rẹ̀ lójú rẹ̀ abẹ́ ẹ̀ mọ nǹkan tẹ́ ẹ̀ sọ lẹ́nu ni ìyá èèyàn ìyá Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ lọ wá ojútùú sí bí oníkálukú ṣe máa bá tiẹ̀ lọ
níbi tá a bá dé yìí. Ẹ lọ wá ojútùú sí níbi tá a bá dé, ẹ lọ wá ojútùú sí. Òdodo ọ̀rọ̀ kòrò, ṣùgbọ́n tọ́lọ́run bá fún yín lódodo ọ̀rọ̀ kẹ́ ẹ tẹ̀lé. Ẹ má dààmú ara yín, gbogbo lè tẹ́ ẹ sá kiri, tẹ́ ẹ rìn kiri, tẹ́ ẹ kàn láàgùn, ẹ kàn ń wó sí dáàmú ara yín ni. Nàìjíríà ò lè dá. Gbogbo àwọn tẹ́ ẹ ń yọ owó wọn, owó táàsì tẹ́ ẹ ń yọ lórí owó àwọn èèyàn tó ń ṣe transaction, ẹ kàn ń fìyà jẹ wọ́n ni. Bí Fúlàní débẹ̀ lọ́la, wọ́n ò ná gbogbo owó ìnákúnà. Torí ẹ̀ la fi ń bèèrè lọ́wọ́ yín, ẹ là á fún wa kẹ́tó máa gbowó. Nísìnyí àwọn ẹni on the 19 lẹ́ẹ̀ máa yọ owó táàsì lórí owó àwọn èèyàn. Wọ́n ti ń yọ láti on the 16 látàná. Wọ́n ti yọ owó àwọn èèyàn. Wọ́n ti ń charge VAT lórí every transaction. Gbogbo báńkì ti ń charge 19 ẹni gọ́ọ̀mẹ̀ntì kọ fún wa pé owó bẹ̀rẹ̀. Wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ látàná. Nísìnyí inú àkáǹtì owó kọ̀ yẹn sí. So gbogbo yìí tẹ́ wà lókè ìjanilólè lẹ́wà fún. Bí dáàbà ẹni ká kó sábà wá mèsì àti jalè. Ẹ wá ní Nàìjíríà ò tòrò. Gbogbo pásọ̀ tó bá kúnlẹ̀ àdúrà lórí ọ̀rọ̀ Nàìjíríà pé kó tòrò. Bálálẹ́ bá ní ó sun wọn fún aláàárọ̀ ò ní jẹ́ kó bẹ́ sú ẹ fún. Èpè àti àfáàní o àti wòlíì ni o tí ń sáré kiri pé àti babaláwo tí bá ń sáré kiri pé kí Nàìjíríà ò má bàjẹ́ níbi tá a bá dé yìí. Gbogbo yín pátá lẹ́wọ̀ gbó. Igbó wọn nà ya yín lẹ́gba lójú yín. Gbogbo yín pátá ni wọ́n nà ya yín lẹ́gba. Eléyìí tí ìyá rẹ̀ bá ti kú, ìyá ọmọ rẹ̀ ó jẹ́ ìyá rẹ̀. Tàbí kò gangan jẹ́ kó lè mọ bí tí máa rí lára. Ẹ fi àwọn Fúlàní lẹ̀ kán máa ṣe tó wù wọ́n. Ẹ wá wọn sọ fún àkàwọ̀ ní sùúrù pé ọ̀la Nàìjíríà ó dà. Níjọ́ wo láti yọdún yìí? Níjọ́ wo? Wọ́n ti bà nǹkan jẹ́ o. Ẹ̀yin Yorùbá yìí ni mo rí báyìí, wọ́n ti bà nǹkan jẹ́ mọ́ yín lọ́wọ́. Tó bá wù yín ẹgbẹ́nu tì kẹ́ máa wòran. Tí bá ń sọ lójoojúmọ́, wọ́n máa ń rò pé bẹ́ẹ̀ àwàdì kan la ṣe bí. Mo máa ń sọ fún yín pé àwọn ọmọ Yorùbá tó pera wọn ní ẹláìtì yẹn, àwọn olórí òmùgọ̀ àárín wa, olórí òmùgọ̀ tí wọ́n wá fẹ́ ràn wá, wọ́n wá fi kó bá wa lójoojúmọ́. Òmùgọ̀ ẹláìtì ní ń jẹ ní sọ̀wádà bá ṣe dà yìí. Òmùgọ̀ wọn ló sọ àwàdà báyìí. Because bó lọ́sẹ̀ máa ríyàn tí ń já olólè tí ń ba ọjọ́ iwájú rẹ jẹ́ tọ́dọ̀ ẹ̀ máa support ẹ̀ tọ́wọ́n afọkànbalẹ̀ pé yóò dáa. Mi ò rí rẹ̀ rí o lọ tí mo ti rìn. Èmi ò rí rẹ̀ rí o. Ẹ gbọ́ nǹkan tí ọmọ ìyá yẹn wá padà wá sọ, ọmọbìnrin tó tún wá lánàá again on the 16. Ìgbà tí ìyá yẹn ti wá mi láti on the 28 December. Ọmọ ẹ̀ tó wá padà wá lọ́n the 16 pé yóò tó ń bẹ ọmọ Nàìjíríà yẹn ṣàánú wa ó làwọn ṣe fẹ́ ẹ̀gbọ́n tọmọ yẹn tó sọ again. Ẹ̀yin ọmọ Nàìjíríà ìjọ torí tọlọ́run, orí ọ̀rọ̀ ìyá kan jí gbé náà la ṣì wọ ẹjọ́. I'm making this video today January 16 lẹ́ni Friday láàárọ̀ ẹ̀ ni mò ń ṣe fídíò yìí. Ẹjọ́ torí tọlọ́run wọ́n ti reach out sí wa láàárọ̀ yìí àárọ̀ yìí. Wọ́n ní tí a bá wá 5 million naira wá, orí 5 million naira ni wọ́n dúró sí last báyìí. Wọ́n ní tí a bá wá 5 million naira wá pé wọ́n máa pa ìyá ẹ̀. Gbogbo owó tá a ṣì dílé báyìí is 3.5. But 4 million là ń pè fún ọpa àti rí torí gbà tí wọ́n pè the last time a ní 3.5 yẹn la ní bọ̀ bó ṣe wá pè yẹn tá a bá sọ pé 3.5 ní àdàbí pé àwa owó yẹn la ṣe pé fún wọn ní 4 million. Ẹjọ́ torí tọlọ́run ẹ ní àmọ́ ṣe bá ní ẹ fi support wọ ẹjọ́ wọn ní jí yín gbé wọn ní jí ẹ olólùfẹ́ yín gbé ẹjọ́ ẹ ṣàánú wa ẹjọ́ torí tọlọ́run. Nọ́mbà àwọn tí wọ́n jí gbé ni wọ́n fi ń pè. Nọ́mbà ara àwọn tí wọ́n jí gbé ni wọ́n fi ń pè. Even àti track àwọn nọ́mbà tó fi ń pè tẹ́lẹ̀ but I discover pé àwọn tí wọ́n jí gbé náà ni wọ́n lo nọ́mbà wọn. There is this particular man tí wọ́n lo nọ́mbà ẹ̀ fi pè láàárọ̀ yìí. Wọ́n jí òun náà gbé ni ìyẹn ó tiẹ̀ ti pẹ́ bẹ́ẹ̀. Ó ní owó táwọn fámìlì òun wá pé ó ní kò tẹ́ àwọn lọ́rùn ni wọ́n ṣe tí release o. So nọ́mbà ẹ̀ ni wọ́n fi ń pè àwọn èèyàn àwọn tí wọ́n jí gbé torí pé Yorùbá náà fẹ́ kó máa gbá wọn communicate. Ẹjọ́ torí tọ́lú ẹ̀ ṣàánú ẹ̀ má yẹ kó pa ìyá yìí ẹ̀yin náà listen sí voice note yìí. Hello. Yes sir. Hello sir. Hello ló ti wà lẹ̀. 4 million. 4 million. Bẹ́ẹ̀ni. Hello sir. Hello sàn gbọ́ wa. Bẹ́ẹ̀ni mo ń gbọ́ yín. Wọ́n ní pé tẹ wá 5 million lónìí tẹ wá gbà wọ́n. Ká wá 5 million lónìí ká wá gbà wọ́n. Sir? Hello sir.
hello sir hello ṣé sir ń gbọ́ mò ń gbọ́. wọ́n ní pé kẹ́ wá 5 million lónìí kẹ́ wá gbà wọ́n lónìí. ó dáa ó ti gbọ́ 5 million àbí. wọ́n ní pé àwọn ní pé kò gbúdọ̀ jò ní lọ wọ́n fẹ́ pa wọ́n ẹ̀jọ́. á wà lágbára Ọlọ́run á wà á tún pè yín padà ẹ ṣeun gan á pè yín padà. ṣé gbọ́ ẹ sà ẹjọ ẹ má jẹ́ ká nà wọ ẹjọ ẹ ṣàánú mi ẹjọ. ẹjọ́ rẹ̀ ti fi hàn bẹ̀rẹ̀ sí màá nù. alright okay alright. òun lẹ ti gbọ́ yẹn ẹ jọ torí tọ lọ wọn ní tá a bá wá 5 million naira yẹn wá léni pé wọn á pààyà ẹ jọ ẹ̀yin ọmọ nàìjíríà ẹ bá wa share fídíò yẹn bá wa share ẹ jọ torí tọ lọ àwọn tó máa lè fún wa lówó lórí ọ̀rọ̀ yẹn ẹ jọ ẹ ṣàánú wa ẹ jọ ẹ má jẹ́ àfojúsùnkún yìí ẹ jẹ́ kán ṣe yá àwọn ọmọ wọn ẹ jọ torí tọ lọ ẹ ṣàánú wa àkáǹtì nọ́mbà yẹn náà ni adéwùmí sẹ̀sán yìí náà ni GT Bank ẹ jọ torí tọ lọ ẹ jọ wọn náà ti ń nà ìyá yìí nínà yẹn ti pọ̀ ju ẹ jọ ìyá yìí ò gbádùn ẹ jẹ́ má yẹ kán pàwọ́ ẹ jọ ẹ ṣàánú wa. tó ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu arábìnrin yẹn àkáǹtì nọ́mbà wọn náà ló fi síbẹ̀ yẹn tábà rẹni tó bá láàánú tó fẹ́ ṣe fún wọn ọdẹ 16 lọ̀rọ̀ tán ṣe yìí wáyé àwa mọ̀ bóyá ìyá yẹn ti kú ní captivity báyìí àmọ́ mi ì tí ì gbọ́ information látàárọ̀ torí ẹ̀ ló jẹ́ kí n ṣe fídíò yìí jáde tí anybody bá ní information lọ́wọ́ pọ́n ti release wọn ẹ má sanwó sínú àkáǹtì yẹn ṣùgbọ́n tá a bá tí ì rí information ẹni tètè ẹ bá ní kódà kó jẹ́ 1000 naira lẹ́ní ẹ fi sínú àkáǹtì yẹn ká fi ràn wọ́n lọ́wọ́ kí àánú fi lè dìde sí wọn ká lè fi ya wọn lẹ̀ ẹjọ́ nítorí tọ́lọ́hún ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lákọ̀ọ́kọ́ kò síbi tírí ó ti ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run tẹnìkan even lágbolé pé ẹ̀gbọ́n dádì èèyàn gan ó bínú sí iye èèyàn wrongly kò ní tán kámọ́ aṣọ ìlèlé àlejò lórí ilẹ̀ bàbá èèyàn ẹgbẹ́ ìyá wọn lórí ilẹ̀ wọn ẹgbẹ́ wọn wọgbó ẹ wá straight ẹ wá lù yá yẹn torí pé ẹ fẹ́ gbé kápá àti ẹ̀nà yá yẹn pé ẹ lọ́mú wá ti ẹ̀bẹ́ta ẹ wá nà ìyá yẹn wọ́n ṣe yé ẹ wọ́n expect kí ọmọ bẹ́ẹ̀ kó wà lóyà sí country yìí ó ti tán gbogbo àwọn tí wọ́n ṣe rú ẹ̀ fún lọ ẹ wo oróyìn láti ṣe rú ẹ̀ fún lọ lórílẹ̀‐èdè yìí ẹ wọ́n expect kí wọ́n wà lóyà sórílẹ̀‐èdè yìí Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin lẹ̀ ń waste time aráàlú yìí ẹ̀yin lẹ̀ ń waste time wa lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ń waste ẹ̀ ni because ìrírí yín ó ti ju ti gbogbo àwọn tó ṣèjọba lórílẹ̀‐èdè yìí lọ ẹ wà ń bẹ̀ láyé Jonathan pàtó tó jẹ́ àwọn ọmọ Chibok gbé ẹ wà ń bẹ̀ ayé ilẹ̀ wà tí láyé Buhari tó fi jáwọn èèyàn gbé tán pa ẹ̀mí lọ tó ẹ̀mí sùn nígbà títí yín náà ẹ̀mí sùn wọ́n jí èèyàn gbé sáà mẹ́ta lẹ lò tẹ́ fi rí ìrírí yìí kò nídìí kẹ́ máa prolong matter níṣẹ́ Fúlàní wọn wá mẹ́ṣẹ́ ìran míì Fúlàní náà ni kò nídìí kẹ́ prolong matter kò nídìí kẹ́ prolong matter ṣé ẹ̀rù kú ní ń bà yín ni níbi tẹ́ ẹ bá dé àbí tẹ́ ẹ fẹ́ jẹ ní ń bà yín lẹ́rù wípé tẹ́ ẹ ní jẹ́yàn mọ́ láyé bàbá ìran Yorùbá ẹ fi ojú wa rí kò tí ì sí ọmọ Yorùbá tó jẹ́ olú ọmọ tó fẹ́ ojú Yorùbá rí tó títí ẹ̀yin number 1 ẹ fi àjẹ ìran Yorùbá gan ẹ fi wá wọlé gan níwájú àwọn Fúlàní mo fọlọ́wọ́n bá búra ẹ tú wálẹ̀ kárí bí bá wọn jà ẹ tú wálẹ̀ kó nǹkan kó máa bá tiẹ̀ lọ ẹni bá sọ pé ha lórí Fúlàní ó dáràn ẹ̀yin náà lẹ́ẹ̀ máa kọ́kọ́ fẹ́ máa lé kiri ẹ wà náà tó lé Sunday Igboho náà kó lórílẹ̀‐èdè yìí ẹ wà nù wọn tẹ́ ẹ bá sínú wọn ni nígbà tí Buhari ní kí àwọn DSS lọ mú tẹ́ ẹ bá yarí wọn ò bí Buhari rè wọn ò bí bàbá Buhari dáadáa kó fìyà jẹ Sunday Igboho tẹ́ ẹ wà láyé ṣùgbọ́n fìyà jẹ Sunday Igboho ẹ sì lẹ́ẹ̀ lọ́wọ́ sí ta ni wàá gbà pé ẹ lọ́wọ́ sí nígbà tó jẹ́ pé gbà Sunday Igboho lọ tán gbogbo ìyà yẹn wá kọ̀ntínú lórí ìran Yorùbá táwa lẹ fẹ́ sọ fún níbo lẹ́yìn gan ti fẹ́ rorú ẹjọ́ òun pé ẹ lọ́wọ́ sí. Tinubu gan lọ́wọ́ sí. Tinubu gan lọ́wọ́ sí bí a ṣe ń jẹ Yorùbá Tinubu gan lọ́wọ́ sí orí tá a kọ láìpẹ́ inú èyí ẹ má ṣe nǹkan ẹ má ṣe di nífù ẹ máa wò wá ran kí ọmọ ìjànà Yorùbá kí wọ́n máa pa wá lọ́tọ̀ pa wá lọ́sì kí Fúlàní wọ́n máa halẹ̀ mọ́ ìyá wa nùgbó òun ò nà lọ́rẹ́ ìṣe nà àti pété ara wa gbọ́ ẹ wá ní adákẹ́ ká máa wo Fúlàní ran Àtíkù ọ̀gbọ́dọ̀ wálé ìwà kàmpé o àṣẹ mọ́ àbẹ́nibọ́dì wọn ṣe mọ́ láti 1960 kí lèrè tájẹ́
kí láǹfààní kí lábọ̀ ẹ fàbọ̀ hàn ẹ tọ́ka sábọ̀ tá a rí láti lẹ́tí sí tí fúlàní wá sóore ńlá kan bàtàbàtà fọ́nà yorùbá ju bí ká bá nǹkan jẹ́ ká jí nǹkan wọn yàn gbé ẹ mú lọ rí ẹ jí odidi ìlú gbé lọ́wọ́ wa ẹ mọ́di ọ̀yọ́ ẹ fọ́ òde ọ̀yọ́ ẹ sàwọn ará ọ̀yọ́ dínà dandan wọn ò níbi tí wọ́n ń lọ wọ́n lẹ́yìn ká máa pàtàkì ìtàkiri ẹ̀yin lẹ sọ ayé ọ̀yọ́ dàbáwọn fúlàní ni ẹ mọ́ lọrin ẹ sọ di títí ilẹ̀ onílẹ̀ ẹgbà ẹjàgbà ẹ̀yin náà ni kì í ṣèràn yorùbá ló yẹ kó bá fúlàní ṣe mọ́ níbi tá a bá dé yìí pẹ̀lú tá a rí wọn èmi ò ní sọ jù báyìí lọ lónìí èmi ti tòótọ́ bàbá àṣà